Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Káàbọ̀ sí Nàìjíríà ó ti kówó dé. Àná bí òṣùpá ó ti kówó dé o. Àná bí òṣùpá ó ti kówó dé. Sàyíǹdì òṣùpá ó ti kówó dé o. Àná bí òṣùpá ó ti kówó dé. Ọkọ̀ tajú rẹ̀ o láti Amẹ́ríkà. Sàyíǹdì òṣùpá ó ti kówó dé. Nítorí tó dá mọ́ ẹ lọ́wọ́, àfihàn àfihàn gbọ́mọgbọ́mọ. Alábẹ̀dẹ́ mi ní ẹ̀dá ọ̀sà yìí di amínà. Àbọ̀ látara Amẹ́ríkà ó kówó dé. Ẹjọ́ ẹ máa bá fújì jẹ́. Ẹ máa bá fújì jẹ́. Gbogbo wa ti múra lóṣooṣù. Ẹ má bá fújì. Ẹ má bá fújì jẹ́. Gbogbo wa ti múra lóṣooṣù ẹ má bá fújì jẹ́. Bàbá ẹjọ́ ká ṣe àwọn jẹ́jẹ́jẹ́. Bàbá ẹjọ́ ká ṣe àwọn jẹ́jẹ́jẹ́. Kí n tó rò ó lè bá ìyá. Kó má padà di ìjọba tí ó bá yẹ. Ẹjọ́ ká ṣe àwọn jẹ́jẹ́jẹ́. Ẹjọ́ ká ṣe àwọn jẹ́jẹ́jẹ́. Kí n tó rò ó lè bá ìyá. Kó má padà di ìjọba tí ó bá yẹ. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.